Ẹ káalẹ́, a kú ọjọ́ méjì mẹ́ta àsìkò àsìkò ọdún, ẹ̀mí wa yóò ṣe ọ̀pọ̀ rẹ̀. Orúkọ ti tèmi ni Prince Ọlọ́gbẹ́nlé Adéwálé Táíwò aka ọmọ Gíẹ̀sì, aláṣẹ àti olùdarí ọmọ Gíẹ̀sì TV, níbi tí a ti ń ṣe ìgbélárugẹ àwọn nǹkan ìbílẹ̀ àwọn bàbá wa táàrò pé kò sí mọ́ tó ti sọnù. Ẹlòmíì á pè mí, ìwé kan àwọn bá ń lé, ṣe làwọn dànù, ṣe làwọn ṣe gbàmà ní ẹ̀ka rẹ̀. That's good. Tó dáa níbẹ̀ ṣe dànù gan ló dáa. Ẹlòmíì ó pè mí, bàbá àwọn ó lè ṣe gbá ó lè ṣàwo níbi tó gbọ́n lẹ́yìn dé, bàbá àwọn kìnìkan ṣùgbọ́n gbogbo nǹkan tó fílẹ̀ àwọn ti dànù, àwọn ti ṣe gbá àwọn ti ṣàwo. Ẹ̀ka rẹ̀ bọ́mọ gidi ṣe é ṣe nu. Ẹlòmíì onígbà tó ń gbẹ̀sìn ni òun dànù, tó dáa ni. Kò dáa ká máa mú nǹkan míì mọ́ Ọlọ́run ó gbàdúrà wa. Ṣùgbọ́n wọ́n tó bá mọ̀ pé Ọlọ́run dá ewé àti egbò fún lílo àwa ẹ̀dá ní bá ń gbìyànjú ẹ̀yọ́nú yìí. 09072793348 08061488254. Tẹ́ bá ní ìbéèrè lórí àwọn àṣírí tá à ń fi sílẹ̀, ẹ má pè mí, ẹ mẹ́sẹ̀jì wa ní WhatsApp ni, a reply yín. Táwa yìí ti reply yín, ẹ má bínú. Ṣé mọ̀ mẹ́sẹ̀jì pọ̀, so ẹ má bínú táwa tètè reply yín, ẹ dákun mo bẹ̀ yín lórúkọ Ọlọ́run. Ẹ̀rọ tí mo sọ̀rọ̀ ń pẹ́ yìí, mo ti fi sílẹ̀ ní ìsìn yóò ti tọ́dún mẹ́jọ tí mo ti fi sílẹ̀. Àwọn tán ti mọ̀ mí ti pẹ́, tán bá gbọ́ wọ́n ti mọ ẹ̀rọ tí mò ń sọ̀rọ̀ ń pẹ́. Láti bí ọdún mẹ́jọ yẹn, láàárín ọ̀sẹ̀ kan ò sí kí n má gba ìpè lórí ẹ̀, kí n má gba pé wọ́n pè mí lórí aago pé bàbá báyìí o. Tẹ́ bá lè gbìyànjú ẹ̀, ẹ bá ń gbìyànjú ẹ̀, ó dáa púpọ̀. Oníṣẹ́ ọwọ́, ọlọ́jà, oníṣẹ́ oṣù, kò sí léyìí tí ò dáa fún. Bẹ́ẹ̀ ni. Kí lẹ́ bá ń wá, ẹ bá ń wá ìtànà orí Rẹ́rìn-ín-Kòmí. Níjọ́ tẹ́ bá jalẹ́ lò ó, ẹwà tí ó pọ̀ díẹ̀, ẹ dà sínú ìsásùn. Ẹyin adìyẹ, ẹ forí ẹ̀gún nínú ìsásùn. Kì í ṣe ẹyọkan o. Kì í ṣe ẹyọkan o. Ẹyin adìyẹ méje lẹ́tò yíká, ẹ tò báyìí. Ẹ fi kan sáàárín, ẹ tò mẹ́fà yípo. Ó wà mú oyin, ojúlówó oyin ògidì. Ẹ dà sí ara ẹyin kọ̀ọ̀kan. Ẹ dà sí ní kọ̀ọ̀kan, kì í ṣe pé kàn dà sínú kíní o, ẹ dà sí ní kọ̀ọ̀kan lórí. Complete àwọ̀ ológbò tí wọ́n bó, complete àwọ̀ ológbò. Ẹ wà ara òrí tí ó pọ̀, ẹ fi òrí, ẹ fi yí gbogbo ara ológbò yìí tí òrí yẹn tí ó mú dáadáa. Ẹ wá dàbò, ẹ fàtàrí kan lé lórí, ẹ wá dé ẹ jò. Tẹ́ bá ti jó, tẹ́ bá ń dà sínú àwo funfun, kẹ́ ẹ da ojúlówó oyin lé lórí. Ẹ bá ti wá jí láàárọ̀, ẹ kàn fọwọ́ rò pọ̀, kẹ́ ẹ là ẹ̀mẹ́ta pẹ̀lú àníyàn. Gbogbo ohun tó bá dojú ẹ̀kọ́, ó máa rí gbígbàdúrà lórí ẹ̀. Gbogbo ohun tó bá dojú àṣírí tí mo ra fi sílẹ̀, mo fi sílẹ̀ pé kò ní béèrè nínú, kò nìkan nínú, nítorí àwọn kan kí wọ́n ní wọlé báyìí o. Èyí tí ó bá le tó jẹ́ pé àfẹ́ kó di tọ́rọ́ ń fọ́n kálé, tàbí ibi tá a ti gbà tí wọ́n sọ fún wa pé rárá àwọn ò fẹ́ káṣírí ìjáde lọ títí o, tí mo wá promise wọn pé rárá kò ní jáde. Táwa wá sọ pé ẹ má béèrè lórí ẹ̀ o. Táwa wá béèrè táwa wá dáhùn, òní wọ́n máa lọ kọ́mẹ́ǹtì tí ò sí sábẹ́ kíní pé àbí lérè béèrè ẹ̀ dáhùn. Ẹ ti gbọ́ nínú fídíò mi tí mo sọ pé kò ní béèrè nínú ẹ̀, ẹ má béèrè lórí ẹ̀. Ẹ má béèrè lórí ẹ̀, a ti sọ sínú fídíò pé ẹ má béèrè lórí ẹ̀. Òun yẹn gangan ni wọ́n máa béèrè. Ẹlòmíràn sì tún fẹ́ béèrè abẹ́ kọ́mẹ́ǹtì gan lórí fídíò yẹn ni yóò ti béèrè láwọn ṣiṣẹ́ mi tàbá ní pé a fẹ́ filẹ̀ ṣùgbọ́n kì í sí ń darí filẹ̀ lórí afẹ́fẹ́ tán. Bákan náà láti máa ń sùn, àlátà máa ń lá ọ̀tọ̀ọ̀tọ̀ ni. Bí kálukú ṣe ń ronú ọ̀tọ̀ọ̀tọ̀ ni. Bóyá Yorùbá sì yẹ lómìn ni. Ojúlówó ọmọ Yorùbá là ń fàṣírí ilẹ̀ fún dẹ́yìn. Àwọn àṣírí tèmi ń filẹ̀ mò ń tọ́jú ẹ̀ pamọ́ ni. Obìnrin kan pè mí, ó ní ọkọ ẹ̀ dá ọmọ sí ní ọ̀dọ̀, ọmọ mẹ́ta lọkọ ẹ̀ dá sí lọ́dọ̀. Ó dẹ̀ bá obìnrin míì lọ. Ọ̀rọ̀ tí mò ń sọ yìí tọ́dún mẹ́ta. Obìnrin yẹn wá ṣe àṣírí tí mò ń sọ yìí tí mo fi sílẹ̀ yìí. Ó wá pè mí lórí aago
olówó tóun ti náwó ní kì í ṣe kékeré ó ní àṣírí lòun ń ṣe ó ní tóun bá ti wá jí láàárọ̀ tóun bá ti wá láwo yẹn òun wà dá nìyẹn sí pé ọkọ òun ìfẹ́ òun kó padà sí ọkàn rẹ̀ kó máa wá nǹkan káàkiri ó lóun ò lo àṣírí mi jù lọ òun ò lo lóṣù kan tí fámílì àwọn ọkàn tó fi wá ń bẹ òun ó fún mi lẹ́bùn o àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run mi kàn fẹ́ yàtọ̀ sí yẹn àwọn ẹ̀rí lórí àṣírí kékeré tẹ́ ọ̀rá fojú wò tíntín tí ò jọjú tá a fi sílẹ̀ yìí àṣírí ni o fẹ́ni tó bá lè ṣe Ọlọ́run Elédùmarè kò ní padà lẹ́yìn wa 090 72 79 33 48 orí àkọ́kọ́ tẹ́ ẹ ṣe fún wa ó náà ní pé kẹ́ bá wa share program wa ẹ subscribe sí YouTube channel wa Prince Ọlọ́gbẹ́nlá Adéwálé Táíwò ní page wa ẹ follow wa ní Facebook Prince Ọlọ́gbẹ́nlá Adéwálé Táíwò ẹ follow wa ẹ bá share program wa Ọmọ Gíẹ̀sì TV òun ni ní YouTube ẹ follow wa Ọmọ Gíẹ̀sì 1 òun ni ní TikTok ẹ follow wa Ọlọ́run Elédùmarè kò ní padà lẹ́yìn wa o mo kí wa o àpò àṣepọ̀ ọdún eléyìí tó tún bọ̀ lójú ọ̀nà yóò sojú ẹ̀mí wa láṣẹ Ọlọ́run la hawla wala quwwata illa billahi al-azim gbogbo Ọmọ Gíẹ̀sì fans club mo kí yín o my chairman mo kí yín ẹ ṣé ẹ kú gbogbo gbà kò ní bàjẹ́ ẹ kéré òkú délé láṣẹ Ọlọ́run lágbára lọ́wọ́ Ọlọ́run ilé tẹ́ fi sílẹ̀ pẹ̀lú ayọ̀ ẹ débà láyọ̀ àti àlàáfíà mo kí gbogbo àwọn lọ́balọ́ba tó wà láàrin wa bàbá kábíyèsí o káde pẹ́ lórí kí bàtà pẹ́ lẹ́sẹ̀ gbogbo lọ́balọ́ba tó wà láàrin Ọmọ Gíẹ̀sì fans club ni mo kí o ẹ ṣé o àdúpẹ́ púpọ̀ ní ọwọ́ yín ilẹ̀ Yorùbá ò ní dàrú láṣẹ Èdùmàrè.